Àgbàlagbà Akàn ó tẹ̀síwájú tí bàbá wa olóògbé olóyè Ọládẹ Òkédìjí kọ ní ọdún 1989. Orí kejì náà la wà tí àkọlé rẹ̀ wípé Tòlótòló Gbọ mọdìẹ mì. A rí Audu Kárìmú, ọ̀gá àwọn ọlọ́pàá, níwájú ilé Lápàdé tóun tí àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí wọ́n dúró wámúwámú síbẹ̀ tí wọ́n ṣetán láti mú Lápàdé àti Tàfá lọ sí àgọ́ ọlọ́pàá fún ẹ̀sùn ìpànìyàn. Kí ló ṣẹlẹ̀? Lẹ́yìn tí Lápàdé bá Audu Kárìmú àti àwọn ọmọọṣẹ́ rẹ̀ níwájú ilé rẹ̀, ṣé ọwọ́ Audu Kárìmú ṣé ó padà tẹ Lápàdé lẹ́ẹ̀kan yìí àbí Lápàdé tún mú jẹ? Ẹ wá nǹkan fìdílé kẹ́ ẹ tún ṣe kíni, kẹ́ ẹ tún ṣe bẹ́ẹ̀ gbádùn ohun tí bàbá wa olóògbé Ọládẹ Òkédìjí ní fún wa ní abala yìí. Ẹ máa bá wa ká lọ. Audu díjú mọ́rí, ó ní mo ṣàmú ọ̀nà lẹ́ẹ̀kan yìí, ó pẹ́ tí o ti ń bọ́ lọ́wọ́ wa, ọwọ́ tẹ̀ ọ́ lónìí, ilẹ̀ mọ́ ọ, pẹ́pẹ́yẹ ìbáà gbé ọmọ ewúrẹ́ mì. Nígbà tó bá dé iwájú adájọ́, ó lè máa wí àwíjàre rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ kò lè tà lọ́dọ̀ tèmi lónìí, ó ti bó ti mọ́ ọ lọ́wọ́. Bó o bá fẹ́, o lè lọ dá yẹ̀yẹ́ ara rẹ sílẹ̀ ní kóòtù. Òṣùwọ̀n rẹ kún lónìí ni, ọjọ́ pẹ́ tó ti ń rìn ní bèbè àtìmọ́lé, wọ́n sì dá ọ lọ́lá kó o fi ẹsẹ̀ ara rẹ rìn wọ inú mọ́tò. Bí bẹ́ẹ̀ kọ́, ń bá ní kí wọ́n gbé ọ sọ sínú rẹ̀ bíi àpò èkùrọ́ ni. Tètè wọ inú mọ́tò ọ̀hún láì ṣàwáwí mọ́. Ọlá pé ó ti wà nínú ìjọ ọlọ́pàá rí ni mo dá ọ yẹn o. Lápàdé mọ̀ pé àròyé kò lè fa nǹkan kan yọ mọ́. Ó yára bọ́ sínú mọ́tò ọlọ́pàá kíákíá. Ó ti jókòó tán kó tó kíyèsí pé gbogbo ojú fèrèsé àdúgbò ní ènìyàn ti ń yọjú tí wọ́n sì ń wòran láì fọhùn. Àwọn kan ń minú, àwọn kan ń rẹ́rìn-ín, bẹ́ẹ̀ ni àwọn kan ń pòṣé. Kò mọ àwọn tó fara mọ́ tòun nínú wọn, ṣùgbọ́n ó mọ̀ pé àwọn kan ní láti máa rò pé àtójúbọ̀ òun ló kó bá òun yìí. Wọ́n á ní ohun tí ojú ń wá lójú rí, àfàgò kẹ́yìn àparò. Aya Lápàdé ń já díẹ̀díẹ̀. Ó ń ronú irú ẹjọ́ tí òun lè rò nígbà tí wọ́n bá fi ọ̀rọ̀ wá òun lẹ́nu wò. Ó mọ̀ pé bí òun bá pa irọ́ tí wọ́n lè tètè rí já, òun gbé nìyẹn. Ó sì mọ̀ pé bí ó ti wù kí okùn irọ́ yìí tó, kì í pẹ́ já. Tòun ò sì wá ṣòro bíi ti Tàfá, ẹni tí kì í bìkítà, kò kúkú ka àwọn ọlọ́pàá sí nǹkan kan. Ààyè kò sì sí láti kọ́ Tàfá ní ohun tí yóò wí, ṣùgbọ́n ó mọ̀ pé kò lè gbàgbé pé àwọn mú Jayọlá lọ sí Adé Ọ̀yọ́. Tàfá kórìíra àwọn ọlọ́pàá ju èṣù lọ. Bẹ́ẹ̀ ni bí a bá kórìíra ẹlẹ́jọ́ ẹni, ẹbí là á jẹ. Tàfá lè dágunlá kó fi àìbìkítà jẹ́wọ́ pé òótọ́ ni àwọn lọ sí báwo Ládèjì, kó ṣáà má mẹ́nuba ọ̀rọ̀ Délé àti ti Kúnlé. Ṣùgbọ́n ṣá o, irọ́ ni, nítorí bí wọ́n tilẹ̀ da ọ̀bẹ dé Tàfá lọ́rùn, kò jẹ́ kakọ, ó kàn lè máa sọ àṣẹ lásán ni. Ọ̀rọ̀ Tàfá kò wá gba ọwọ́ kan ṣá, a kò lè sẹ́ràn dé. Lápàdé ṣíjú wò ó níbi tó jókòó sí láàrin ọlọ́pàá méjì. Ẹ̀rín ló ń rín ní tirẹ̀. Lápàdé mú sìgá kan, ó ṣáná sí i láti jẹ́ kí Tàfá wo ọ̀dọ̀ òun. Tàfá wò ó ní tòótọ́, ó sì rẹ́rìn-ín. Inú Lápàdé dùn. Ọmọ ojú ni Tàfá, ó ní láti mọ ohun tí òun fẹ́ bá a sọ nìyẹn. Lápàdé ṣàkíyèsí pé mọ́tò tí àwọn wọ̀ dúró, àwọn ọlọ́pàá fà á lulẹ̀. Bí ó ti ń sọ̀ ní Tàfá ń tẹ̀lé, bí ìgbín fà, ìkarahun wa tẹ̀lé. Tẹ̀sán àwọn ọlọ́pàá ni Lápàdé kọ́kọ́ rò pé àwọn wà, àfi ìgbà tó wọ ibẹ̀ dáadáa tó rí i pé Adé Ọ̀yọ́ ni. Inú rẹ̀ dùn, ara rẹ̀ sì yá gágá. Áúdù ti gba kọ́kọ́rọ́ olóde sọ sápò nìyẹn. Ó fẹ́ wádìí ní Adé Ọ̀yọ́ bóyá òótọ́ ni òun gbé aláìsàn kan wá síbẹ̀ láàárọ̀. Bí Áúdù ti ń bẹ́ sílẹ̀ nínú mọ́tò ló ń ké rọra wípé, Lápàdé, Adé Ọ̀yọ́ ládé yìí o, ó tún máa ro irọ́ mìíràn tí ó pa. Ó ṣe bí a ò lè dé Adé Ọ̀yọ́ nígbà tó ń purọ́ lẹ́ẹ̀kan. Ẹnu rẹ̀ ṣáàdùn, ó rò pé bó o bá ti sọ ni wọ́n ó gbà ọ́ gbọ́. Ibẹ̀ náà ládé yìí, bí o ti ṣe ń bọ́ lọ́wọ́ mi látẹ̀yìnwá ló pé ìjẹ̀ǹjẹ̀ àná dùn mọ́ ehoro. Wọ́n nìṣó
níbi tí ọlọ́kùnrin rẹ̀ wà. Bóyá ó sì fẹ́ sọ pé ó ti padà lọ sílé lẹ́yìn tí wọ́n dá a lóhùn. Ìyẹn náà kò nira, a kò ní ṣẹ̀ṣẹ̀ wá lọ sílé rẹ̀. A ó rí ibi tí wọ́n kọ orúkọ rẹ̀ sí níhìn-ín. Kò sí aláìsàn tí wọ́n wò níhìn-ín tí wọn kì í fún ní káàdì, wọn a sì tún máa kọ orúkọ rẹ̀ sílẹ̀ nínú ìwé tiwọn. Bó o bá sì gbàgbé, jẹ́ kí n rán ọ létí pé Jayéọlá ló pe orúkọ rẹ̀ lẹ́ẹ̀kan o. Bó bá ti pa orúkọ dà, tètè jẹ́ ká gbọ́ níhìn-ín o. Ó yá, nìṣó. Kéèyàn máa pa irọ́ tí kò lè bò ó lẹ́yìn ẹsẹ̀. Oògùn ẹni kò dáni lójú, la ò lè fi lurí. Lápàdé ń yára ń lọ, Tàfà sì ń jìn ín lẹ́sẹ̀. Àwọn ọlọ́pàá náà tò lé wọn lẹ́yìn. Gbogbo wọn dàbí ìkàmùdùn tó ń tò lọ. Wọ́n fẹ́rẹ̀ máa tẹ ara wọn ní gìgísẹ̀. Wọ́n súnmọ́ ara wọn gádígádí. Lápàdé tún bẹ́ná sí sìgá kan. Ó ń fi fàájì fa èéfín rẹ̀. Ó ń jobi pẹ̀lú. Ó ti mọ̀ pé Áúdù ní láti tẹ́ lónìí, yóò fi àtẹ́tẹ́ dì í. Ẹnu á yá. Ṣé àgbà tó wẹ̀wù àṣejù ẹ̀tẹ́ ní fi rí? Lápàdé sọ̀jìká. Ó ń yan lọ níwájú wọn. Ó fi sìgá há ètè. Ó ń fẹjú fà á lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Wọ́n débẹ̀. Lápàdé wo ibi tí wọ́n tẹ́ Jayéọlá sílẹ̀ kan. Kò rí i níbẹ̀ mọ́. Ẹ̀rù bà á. Ara rẹ̀ sì gbọ̀n rìrìrì. Orí rẹ̀ fò. Ó fi ìka hánu. Ó gbójú sókè. Ó tún gbójú sísàlẹ̀. Ó wá omi. Kò rí lójú rẹ̀. Wàyó! Ìyẹn ni pé àwọn ọlọ́pàá ti bá àwọn oníṣẹ́ ìṣègùn dì í. Wọ́n ti gbé Jayéọlá kúrò. Ìjàmbá! Abájọ tí Áúdù fi ń fọ́ bí olówó oko tó ń bú ramúramù bí kìnìún. Ṣùgbọ́n ìwé kan ni wọ́n ṣàkọ orúkọ rẹ̀ sí láàárọ̀. Ìwé náà ṣàyẹ kó wà níbẹ̀. Bóyá wọ́n sì tún lè jọ dì í kí wọ́n ti fa ìwé yẹn náà ya, tàbí kí wọ́n gbé e pamọ́. Ọmọ aráyé le. Ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ ibẹ̀ sún mọ́ wọn. Ó sì béèrè pé ta lẹ̀ ń wá o. Lápàdé ní Jayéọlá tó já lórí obì lóko tí mo gbé wá lẹ́ẹ̀kan ni àwa wò. Áúdù ń wò ó lójú. Ó rẹ́rìn-ín àbòsí. Oníṣẹ́ náà ní kí wọ́n ká lọ. Ó mú wọn lọ sí kọ̀rọ̀ kan ní gbọ̀ngàn gbọọrọ yìí. Ó ní nígbà tí dókítà dé ló sọ pé ká gbé e wá síhìn-ín. Ó nawọ́ sí ibi tí aláìsàn kan sùn sí. Aláìsàn náà daṣọ bojú. Wọn kò lè rí ojú rẹ̀. Ó sì sùn lọ fọnfọn. Èémí ni wọ́n fi mọ̀ pé kò tíì kú. Áúdù sáré sí i. Ó mú ìwé pélébé kan tí wọ́n so mọ́ ibùsùn náà. Ó kà á wò. Ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì. Ó yanu sílẹ̀ bíi ajá mi ló pa á. Ó ní Jayéọlá lorúkọ rẹ̀ ní tòótọ́. Àárọ̀ yìí náà ni wọ́n gbé dé ìhín. Kí ló wá ti wá jẹ́ tí? Ó dákẹ́ kó parí ọ̀rọ̀ rẹ̀. Lápàdé ní Jayéọlá lorúkọ rẹ̀, bẹ́ẹ̀ bá tí fòfin yí i padà nítorí kò tó ṣẹ́ lọ́wọ́ yín. Àkànní sì ní oríkì rẹ̀. Bóyá wọ́n á kọ ìyẹn náà sí ara rẹ̀ mọ́ ni. Àbúrò Kárìmú olórúkọ rẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ lòun àti Tàfà. A sì jọ gbé e wá sí ìhín ni pẹ̀lú. Nítorí irọ́ kò dára. Ìyàwó rẹ̀ Áúdù kò tí ì panudé láti ẹ̀ẹ̀kan. Lójijì ló ṣí aṣọ ojú Jayéọlá pìrí. Kókó iwájú rẹ̀ sì ṣe gbàǹdùgbàǹdù bí ó ti sùn lọ nílẹ̀ yìí. Ó dàbí akọ owo. Ó tó ẹ̀ṣẹ́. Áúdù gbòó jìgìjìgì. Ó ní ń gbọ́ ìwọ yìí wò ó. Ta ló gbé ọ wá síhìn-ín? Jayéọlá yajú pẹ́ ṣùgbọ́n kó tó lè fọhùn. Olùtọ́jú aláìsàn kan taari Áúdù sẹ́yìn gidigidi. Áúdù ta bíọ́bíọ́. Ó sì fìdí jálẹ̀ pọ̀ nítorí ó bá a lójijì. Kò múra rẹ̀ sílẹ̀ tẹ́lẹ̀. Onítọ̀hún ké mọ́ pé ará ibo ni ọ́? Ibo ló ti wá? Ẹni tó ṣẹ̀ṣẹ̀ sùn látàárọ̀. Ẹni tó ti jẹ̀rora títí tí dókítà gún lábẹ́rẹ́ kó tó lè ro oorun sùn ní ìwọ afọ́rí yìí ń wá ń jí. Àánú ènìyàn kì í ṣe ọ́ ni. Ta ló tilẹ̀ gbàṣẹ́ lọ́wọ́ rẹ̀ kó tó wọ wọ́ọ̀dù wá gan? Mò ń lọ pe dókítà wá. Ó rí i nígbà tí wọ́n bá dé. Áúdù dìde nílẹ̀. Ojú sì tì í. Tàfà ní Yègèdè ojú tì ọ́. Áúdù kò fọhùn. Ó ń ṣẹ́jú pàkòpàkò. Ó yanu. Ọ̀rọ̀ kò jáde. Láìpẹ́ dókítà kan ń bínú bọ̀. Ó wí pé wèrè ọ̀hún dà?
wò ó nọ́ọ̀sì, ìwọ lọ pe ọlọ́pàá kan fún mi. Ọ̀kan nínú àwọn tó wà níbẹ̀ ní ọlọ́pàá mà ní ẹni tó wá jí aláìsàn dókítà ní irú ọlọ́pàá wo ni tirẹ̀? Ibo ni wọ́n ti kọ́ irú eléyìí ní iṣẹ́ ọlọ́pàá? Ta ló kó kakí fún èyí rándanràndan yìí? Mò ń lọ fóònù sí olórí ọlọ́pàá, wọ́n sì fẹjọ́ sùn ún. Ẹ̀hànnà lélẹ́yìí ọlọ́pàá kọ́ rárá. Kí akídanidání kan jáwọ́ ọsibítù kó máa ṣíṣọ lórí aláìsàn kí ẹ máa sọ pé ọlọ́pàá ni. Ẹ wò ó alàgbà, ǹjẹ́ ẹ̀yin kọ́ lẹ gbé ọkùnrin yìí wálẹ̀ kan? Kí lẹ wá tún kó àwọn burúkú yìí wá ṣe? Bí ẹ bá mọ̀ pé ẹ fọkàn tán wa nípa títọ́jú ènìyàn yín, ẹ wá gbé nǹkan yín kúrò lọ́dọ̀ wa o. Ó ní àkókò tí à ń gba ènìyàn láti wá bẹ aláìsàn wò níhìn-ín. Lápàdé ló ń bá wí yẹn. Áúdù kò dúró gbọ́ ìyókù mọ́. Ó síyán kò dúró gbọbẹ̀. Ó yí bìrí, ó jáde kúrò nínú gbọ̀ngàn náà. Lápàdé pè é padà. Ó ní, Áúdù, ó ti fẹ́ ṣe àwásí, aṣáàjọ wa ni. Báwo ni ìwọ nìkan ṣe lè máa lọ? Áúdù ní, ẹ lè máa lọ. Bí ọ̀rọ̀ bá tún kù nígbà tó bá yá, wọn ò wá pè ọ́ tàbí kí n ránṣẹ́ sí ọ. Ọ̀rọ̀ ti parí báyìí ná. Lápàdé wá ní, irọ́ o Áúdù, àgbẹ̀dọ̀, Ọlọ́run má jẹ́, ìwọ fúnra rẹ ló gbé mi padà sí ilé mi ní ìdí aró. Ó sì di ìgbà tí mo bá rí lọ́ọ̀yà mi kí n tó mọ bí ó ti ṣe lórí ọ̀rọ̀ ìbanilórúkọjẹ́ tí ó fún mi lẹ́ẹ̀kan. Gbogbo Ìbàdàn ló péjọ sí ibi tó ti pè mí ní apànìyàn. Ó wá fẹ́ tú mi sílẹ̀ ní kọ̀rọ̀ nìyí. Ó ń tan ara rẹ jẹ ni. N ò lè jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ yẹn. Wá gbé mi padà fúnra rẹ. Áúdù ní, dẹ́rẹ́bà, wò ó, wá gbé wọn lọ sí ìdí aró. Kí Lápàdé ní, ọ̀rẹ́ dẹ́rẹ́bà kan ni eléyìí, ìwọ fúnra rẹ ló kà lọ. Wọ́n purọ́ mọ́ pé o yàgbẹ́, o ò nùdí. Èèyàn mélòó ló fẹ́ fẹ̀dí rẹ hàn pé irọ́ ni wọ́n ń pamọ́ ọ? Bí o bá sì tilẹ̀ ti bẹ̀rẹ̀ sí fìdí rẹ hàn gbogbo ayé ni wọ́n sọ pé wèrè ti dé sí ọ. Ìwọ fúnra rẹ ló lọ kéde ní ìdí aró pé n kì í ṣe apànìyàn. Ní gbangba ilé mi ló ti lọ fi ẹnu rẹ túbá pé ìbàjẹ́ mi ló ṣe lẹ́ẹ̀kan, pé ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ rárá. Áúdù kò dáhùn mọ́. Ó pẹ̀yìn dà. Ó ń wí lọ pé, dẹ́rẹ́bà, gbé wọn padà. Lẹ́yìn èyí, láì mọ̀ pé Lápàdé àti Tàfá ń tẹ̀lé òun, ó ń wí pé akọ́báni làwọn olófòófó wọ̀nyí, onírọ́ gbogbo, wọ́n wá ń dójú tì mí láàrin àwùjọ. Tí nọ́ọ̀sì ajájẹkù kan fi ń fi ìdí mi jálẹ̀ bí apẹ̀rẹ̀ èrè àrífín ńlá. Ṣùgbọ́n kí ni mo lè ṣe nígbà tó jẹ́ pé èmi ni mo fà á? Bí mo bá wà lórí ẹ̀tọ́ mi, dókítà àṣẹ̀ṣẹ̀dáyé kan tí kò tó ẹgbẹ́ ọmọ mi lè máa jágbe mọ́ mi bẹ́ẹ̀ yẹn. Lápàdé dàrúdàpọ̀ yẹn náà sì tún wá ń fi mí ṣe yẹ̀yẹ́. Ẹjọ́ wọn ni bí? Àgbàlagbà tó sọ àgbàdo mọ́dì ló sọ ara rẹ̀ di aláwàdà adìyẹ. Obìnrin tó lọ bímọ sáàrin ọjà lọ́sàn-án gangan ló ní kí gbogbo ayé máa wò dí òun. Ara ìyá iṣẹ́ náà ni gbogbo rẹ̀ ṣá. Iṣu ẹni nítọwọ́ ẹni bepo. Ọtí àgbàdo kò sì lè tán nínú ọmọ àparò láíláí. Lápàdé rẹ́rìn músẹ́ lẹ́yìn Áúdù. Áúdù náà jẹsẹ̀ mọ́lẹ̀ lọ níwájú. Ewúrẹ́ ń bínú, ó ń fẹsẹ̀ halẹ̀. Ó lè bu olówó rẹ̀ jẹ bí? Lápàdé tún rántí ọ̀rọ̀ tí Tàfá sọ láàárọ̀ tí òun pè ní ìrégbè. Bí Áúdù bá rọ́nà rẹ̀ ni, ìbá lọ ti òun mọ́lé báyìí. Òun ni ìbá fi ìkan ra ohun tí ojú rẹ̀ rí ní ilé ìwòsàn mọ́. Ṣùgbọ́n bí ọ̀rọ̀ Tàfá, àwòmọ́jú lẹkùn wo ẹyẹ òkè. A kì í pa igún bọrí, a kì í fi àkàlàmọ̀gbò bọ òṣè. Erin ti kúrò ní ẹran àmúpaléyá. Ó tún rántí bàbá ọdẹ, ẹni tí òun kọ́kọ́ ń pè ní bàbá oníbàbá. Àṣé olè ni, bóyá olè sì kọ́ o. Bóyá àwọn ọlọ́pàá kàn fẹ́ kó bá a ni. Nígbà tí wọn kò rí ẹlòmíràn tì ràn mọ́, ó jàre o, ó jẹ̀bi o. Wọ́n ṣàtìmú ná. Yóò sì tó ọjọ́ mẹ́ta kan kí ọ̀rọ̀ rẹ̀ tó forí tì síbì kan. Àtìmọ́lé ni yóò wà títí di ìgbà náà. Nígbà tí Lápàdé dé ilé rẹ̀, ó gòkè lọ tààrà. Ó fẹ́rẹ̀ má tó ìṣẹ́jú 5 lẹ́yìn tó ti wọlé tí mọ́tò àwọn ọlọ́pàá mìíràn fi tún dé, tí àwọn ọlọ́pàá sì fi ara wọn sí gbogbo àyíká ilé. Ó wo aago, ó sì yà á lẹ́nu pé aago kan kò tíì lù. Ó tún fi ọkàn wo ohun tó ti ṣẹlẹ̀ láàrin wákàtí 5 sẹ́yìn. Bí irú rẹ̀ ti ṣẹlẹ̀ ní 100 ọdún, ènìyàn fẹ́rẹ̀ lè sọ pé ó pọ̀ jù. Irú rẹ̀ kì í ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn
títí wọn ò fi lọ jẹ́ Olódùmarè nípè. Ìṣẹ̀lẹ̀ ojoojúmọ́ ní fún Lápàdé. Tàfá ló sì kọ́kọ́ dé láàárọ̀ níbi tí òun ti ń retí ọlọ́kà, níbi tí òun ti múra oko lọ́wọ́ láti sá jìnnà sí ìjọ̀gbọ̀n. Ní Kúnlé ta bíọ́bíọ́ wọlé dé. Súlẹ̀ aláyìímọ́, àyìímọ́ kì í pọlọ́kọ̀. Báwo Ọládẹjì lọ́nà Ìwó lọ́hùn-ún. Òkúdélé nínú pápá. Bàbá ọdẹ, bàbá oníbàbá, mọ́tò oníbúrẹ́dì, jayọ́lá, àbíkókó lórí. Áúdù Kárìmú, Áúdù Kárìmú, Áúdù Kárìmú, nọ́ọ̀sì, dókítà, bàbá oníbàbá wà látìmọ́lé báyìí. Oko kò ṣeé lọ mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà kò sì tíì tó sọ. Ṣé ó di ìgbà tí tòlótòló bá gbọ́mọdìẹ mì kí ọ̀rọ̀ náà tó sọ? Bẹ́ẹ̀ sì ni tòlótòló kò tíì gbọ́mọdìẹ mì, ṣùgbọ́n ọ̀rọ̀ náà tó sọ ọ́ bọ̀. Ó kù díẹ̀ ṣá, ẹni tí ọwọ́ rẹ̀ kò bá tíì ba èèkù idà kì í bẹ̀rẹ̀ ikú tó pa bàbá òun. Ó dìgbà náà ná. Òwe aláṣejù àfàgò kẹ́yìn àparò. Ohun ojú wa lójú ń rí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Audu Kárìmú. Irú ọlọ́pàá wo ni tirẹ̀? Ọlọ́pàá tí wọ́n fún ní tí wọ́n ṣe òfófó fún, tí kò lè farabalẹ̀ láti tọpinpin, láti ṣe ìwádìí tó jinlẹ̀ kó tó máa ṣe kíni, kó tó máa lọ sọ pé òun ti rí àrídájú nǹkan tóun wá. Irú ọlọ́pàá wo nìyẹn? Ṣùgbọ́n ńkọ́, Yègèdè ojú ti Kárìmú báyìí. Audu Kárìmú, ọ̀gá ọlọ́pàá. Lápàdé ó ṣe kíni? Ó fi àjùlọ, ó ti fi hàn Audu Kárìmú. Ṣé rí ọ̀rọ̀ yìí? À ń pè lówè. Ó ṣe kíni? Ó ń láàárọ̀ nínú. Kí ni Audu Kárìmú wá? Kí ló dé gan tó fi jẹ́ pé ó wá fi ẹ̀tẹ̀ sílẹ̀ báyìí? Ó ń pa làpálàpá. Ẹni tó yẹ kó ṣe kíni? Tó yẹ kó tọpinpin, tó yẹ kó wá ipasẹ̀ àwọn olè, ipa tí àwọn olè ń tọ̀. Báwo làwọn olè yìí tán ṣe ń ṣàṣeyọrí? Báwo làwọn olè yìí tí wọ́n ṣe ń rí tí wọ́n ṣe ń da omi àlàáfíà ìlú rú? Rárá o, kò ráyè gbogbo yẹn. Nǹkan tí kò ẹni tó tún ràn lọ́wọ́ ló tún ṣe pé kíni? Ló tún fẹ́ lọ gbé nílé gẹ́gẹ́ bí apànìyàn. Ájùwọ̀n kò ṣeé wí lẹ́jọ́ o. Ìjà ìlara wọ́n ní kì í tán bọ̀rọ̀. Kí ló padà wá ṣẹlẹ̀ láàrin Lápàdé, Audu Kárìmú ọ̀gá àwọn ọlọ́pàá, àti àwọn ìgárá ọlọ́ṣà tí wọ́n da àlàáfíà ìlú rú? Ìpàdé tún di ìgbà mìíràn tí a bá tún pàdé, tí a ó bẹ̀rẹ̀ láti orí 3 ìwé Àgbàlagbà Akàn tí bàbá wa olóògbé olóyè Ọládẹ Òkédìjí kọ ní ọdún 1980.